Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Mo kí wa ní orúkọ Olúwa pé lórúkọ Jésù Kristi Olùgbàlà yóò dára fún wa. Orúkọ mi ni Àjíǹrere Matthew Olúṣọlá Babalọlá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìfẹ́ Ọlọ́run sí ènìyàn gbogbo. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ ga, ṣe ọlọ́ba sọ wípé o ṣe ìgbà ọpẹ́ wa. À ń lọ́nà rẹ fún tòun Olúwa bá a sọ̀rọ̀, kó sì kọ́ rẹ kó yé wa, kó fún irúgbìn rere sínú ọkàn wa, kó sì so èso ọgọ́rùn-ún, kó sì jẹ́ ìbùkún fún orúkọ rẹ nínú ayé wa. Àti ilé òpin gbogbo ká sì di alábùkún fún, ká sì bọ̀ ìjọba tó ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ènìyàn mi, à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan tó sọ wípé nírú àkókò bí èyí. Ṣùgbọ́n lónìí á sọ̀rọ̀ nípa àkòrí tó sọ wípé nírú àkókò bí èyí ẹ máa gbé inú rẹ̀. Nírú àkókò bí èyí ẹ máa gbé inú rẹ̀. Nínú ta ni a ní kó máa gbé nírú àkókò bí èyí? Ẹ jẹ́ ká sáré jọ wo ìwé Èpísítélì Kínní ti Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Èpísítélì ti Jòhánù Kínní orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n tí ó wí pé àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí ó bá farahàn kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú kó má sì tì wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Ẹ máa gbé inú rẹ̀, ẹ̀yin ọmọ mi. Ṣé ọmọ rẹ̀ ni ọ́? Ǹjẹ́ ọ̀rọ̀ yìí èjì ó wà fún ọ? Ǹjẹ́ ọmọ ni ọ́ níwájú Ọlọ́run? Ǹjẹ́ ọmọ ni ọ́ níwájú Ọlọ́run? Ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Kristi, ẹ̀yin olólùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ọmọ ni ọ́? Ǹjẹ́ ọ̀rọ̀ yìí wà fún ọ bí? Tí ó bá wà fún ọ, ọ̀rọ̀ yìí wípé máa gbé inú Ọlọ́run. Má gbé nínú ọgbọ́n orí rẹ. Má gbé nínú ìwé tó kà. Má gbé nínú owó tó ní. Má gbé nínú aṣọ tó ní. Má gbé nínú ilé tó kọ́. Má gbé nínú ẹwà rẹ. Ṣùgbọ́n gbé nínú Ọlọ́run. Torí gbogbo ohun tó rí wọ̀nyí nínú ayé yìí fún ìgbà díẹ̀ ni ó máa ń jáni kulẹ̀, a sì máa tán. Ọ̀nà Ọlọ́run nìkan ni ó ti lè gba ìgboyà níwájú níkẹyìn. Gbé nínú Ọlọ́run. Gbé nínú Ọlọ́run. Tó bá dà tí ìní Jésù àkókò ní fún ọ, tó bá ń wò ní èyí túmọ̀ sí wípé Olúwa nífẹ̀ẹ́ rẹ. Ìwọ náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún un. Kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Dẹ̀rù onípìwàdà létòótọ́. Pé Jésù bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí yóò sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Yóò sì gbà ọ́. Ìwọ náà tó bá sì ṣe eléyìí máa gbé nínú rẹ̀. Kí o bá lè ní ìgboyà nínú rẹ̀ àti ní ìkẹyìn kí o lè dúró níwájú rẹ̀ láti jọba pẹ̀lú rẹ̀. Oore ọ̀fẹ́ àti ọgbọ́n láti ṣe eléyìí mo gbàdúrà kí Olúwa kó fi fún wa.